gbogbo ẹ̀yin ọkùnrin àti obìnrin, ọmọdé àti àgbàlagbà tí ẹ̀ ń wò wá lórí ìkànnì Jugba Master Channels náà lákì o. Ṣeun Agboola lórúkọ tèmi. Lóòótọ́ insecurity ní orílẹ̀-èdè Nàìjíríà ó affect gbogbo èèyàn, bó tiẹ̀ jẹ́ pé ó affect àwọn èèyàn kan ju àwọn èèyàn kan lọ ni. Àtọmọdé àtàgbà ló affect, torí pé wọ́n ní bòdì odò bí ìgbẹ́ nílùú rí, kò dẹ̀ sọmọ tálíkà tí ó ròdì ẹmu. Inú ìpayà, ìjáyà, ìpayín keke lọ́pọ̀lọpọ̀ wà, yàtọ̀ fáwọn tí wọ́n láǹfààní láti ní àwọn ẹ̀ṣọ́ tàbí bí wọ́n ṣe ń gbé. Àwọn olówó gidi, olówó tó bá rẹ̀ tún lówó tàbí onípò tó nípò tí ò bá dúró re, wàhálà ni o. Ṣé rí yín tó ń fún wa ní problem jù lórílẹ̀‐èdè yìí? Nǹkan mẹ́ta ni. Tí máa sọ pé nǹkan mẹ́ta, ẹni ń sáwò. Number one, division ni kí nǹkan pín yẹlẹyẹlẹ. Nínú nǹkan tó pín yẹlẹyẹlẹ ni ẹ̀sìn wà, nínú ẹ̀ lòṣèlú wà. Èmi ni Paul Ọlápolú, gbogbo tó bá gbà la máa fún, tèmi ló máa ṣe. Kì í ṣe gbogbo olóṣèlú ló ń ṣe. Ẹlòmíì máa ń gbà fọlọ́n bá mu wá tó bá fún un pò. Àwọn kan wà dandan ni. Bí wọ́n bá contest ọdún ilé wa tó contest lọ́dún tó ń bọ̀, bí wọn ò bá tiẹ̀ wọ́ ibìkan náà dẹ̀ ti ń rówó yẹn. Division lórí ìtẹ̀sìn, division ká pín yẹlẹyẹlẹ. Ẹ mọ̀ pé a kì í ṣe lẹ́sìn kan, kò dẹ̀ possible ká jẹ́ lẹ́sìn kan. Ibi wàhálà wà púpọ̀ jù náà lọ́nà méjèèjì. Ìkẹta ní insecurity, àìsí ètò ààbò. Àwọn nǹkan mẹ́ta yìí ń dà wá láàmú lórílẹ̀‐èdè yìí. Àìsétò ààbò, ìpín yẹlẹyẹlẹ nínú ẹ̀sìn àtòṣèlú, àbí kọ́lọ́n kó ṣàánú wa, àti òṣèlú fúnra ẹ̀ gangan. Ṣé ẹ mọ̀ pé bí wọ́n bá ń fi gbogbo nǹkan ṣe òṣèlú nínú ìlú, tí wọ́n bá ti ń ṣe bẹ́ẹ̀, wàhálà ni fáwọn aráàlú, nítorí pé wọ́n á ròótọ́, wọn ò ní lè sọ nínú ìbẹ̀rù àti ìjáyà. Àwọn tó wá tó jẹ́ àwọn tó wà ní ipò agbára yẹn, àwọn tó láwọn kan tí wọ́n sì ń pò ṣùgbọ́n tó jẹ́ pé wọ́n bẹ̀rù wọn, wọn à lè fún wàrà, wọ́n lè dá wàrà nù. Báwo la ṣe fẹ́ bọ́ síbẹ̀ tá a fẹ́ wà nípò tí ò sáwọn kan tó gbé ní débẹ̀? Àwọn bàbá àṣàlẹ̀, àwọn bàbá ń gbẹ́jọ́. Àmọ́ ṣáà lè bọ́ nínú àwọn nǹkan yìí, torí nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ló ń dorílẹ̀-èdè wa láàmú. Àìsétò ààbò yẹn, òṣèlú àtẹ̀sìn ló fà á. Báwo lètò ààbò ṣe wá fẹ́ wà nígbà tó jẹ́ pé òṣèlú pákánleke, mo gbọ́dọ̀ débẹ̀ dandan, àwa la gbọ́dọ̀ wà ń bẹ̀. Ẹ̀sìn mi ló dáa jù, lèèyàn lè fi wọ ọ̀run re. Tó o bá ti ṣe ẹ̀sìn eléyìí, iná ọ̀run àpáàdì ló ń lọ, bí ìgbà tí baba ńlá kú bàbá wọn ti débẹ̀ rí. Àwọn tá à ń tẹ̀lé tán jẹ́ aṣíwájú ẹ̀sìn yìí, tó jẹ́ pé orúkọ wọn ni wọ́n fi kọ ìwé ẹ̀sìn yìí, àwọn la nígbàgbọ́ nínú wọn. Àwọn gan ò fìbí kankan sọ fún wa pé ìgbà táwọn dọ́run wọn ò padà wá sọ fún wa bọ́run ṣe rí. Kí là ń ṣe? Ìgbàgbọ́ nínú Ọlọ́run ó sàn ju ìpéjọpọ̀ àwọn ẹni ibi lọ. Tó o bá nígbàgbọ́ nínú Ọlọ́run lọ́kàn ẹ̀, I'm not for any religions, I'm for God and good heart. Ọkàn rere àti ìgbàgbọ́ nínú Ọlọ́run. Tẹ́ bá wá wo àwọn tá à ń sọ yìí, gbogbo wọn pátápátá ètí wọ́n jẹ ni wọ́n ń wá. Ẹ worú àwọn tó ń sọ̀rọ̀ lábẹ́ ẹ̀sìn ní irú ṣàríà yẹn. Tá bá ń sọ̀rọ̀ ṣàríà náà tún pín yẹlẹyẹlẹ, abẹ́ ẹ̀sìn ló wà. Ṣé rí pé tó ń dà wá láàmú lórílẹ̀‐èdè yìí, ó dìgbà tá a bá gbọ́n. Ṣàríà ti Fúlàní ṣàríà lọ ó wà,
Quran Sharia law ó wà, politics Sharia law ó wà. Sharia law tó ṣèlú kò mú mẹ̀kúnnù kò mú olówó kò mú gómìnà níbi tí wọ́n ti láwọn fẹ́ practice ẹ̀ ní northern part of the state. Ẹ sọ fún wa ìjọ wo ni wọ́n sọ pé Sharia law yìí ó ṣiṣẹ́ lọ́dọ̀ àwọn o, wọ́n fẹ́ gé apá, ṣé wọ́n fẹ́ gé apá, wọ́n fẹ́ gẹ́sẹ̀? Kò wá sí gómìnà tó kówó jẹ ń bẹ̀, kò sólówó kò sọmọ èèyàn gidi tó ṣe ṣìnà tó hùwà tí ò dáa tó mọtí. Àwọn wo ló mu ọtí jù? Àwọn wo ló mu drọ́ọ̀gì jù? Ṣé báwọn pípù yìí ni wọ́n á fẹ́ gbé Sharia yẹn lọ, Sharia law yẹn wá sọ́dọ̀ wa ní tí wọn ò lò lọ́dọ̀ tiwọn, tí ò wúlò fún àwọn olówó wọn tó jẹ́ mẹ̀kúnnù nìkan ní wọ́n fi ń ṣe scapegoat. Àwa ọmọ àlè kan wá ń pariwo pé ló wù wá kán fi máa wá pa wá. Wọ́n fẹ́ máa lò láti kọ́ wa síra wa. Fúlàní Sharia law nítorí pé wọ́n ní àjẹ́ndà ni wọ́n fi ń dúró lórí pé dandan ni wọ́n fi ń sọ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu fẹ́ gbógun ti Islam. Ṣé Sokoto jẹ́ bíi Mẹ́kà? Tó bá wá jẹ́ pé ilẹ̀ mímọ́ ni Sokoto, kí ni àwọn agbésùmọ̀mí ń ṣe nínú igbó tí Sharia law ò mú wọn? Ọlọ́run ti dá Sharia fún wọn. Trump ti ju bọ́ǹbù, ó ti strike mbẹ̀. Ká gbà pé Sharia nìyẹn, Sharia Ọlọ́run ti dá Sharia fún wọn. Kí wàá láriwo? Ṣé bẹ́ẹ̀ ilẹ̀ ń pariwo Sharia law, Sharia sì dá àwọn agbésùmọ̀mí? Ẹ̀dẹ̀ ni tí wọ́n ń ṣe ló dáa. Ṣé àwọn tí wọ́n fẹ́ mú ẹ̀sìn wá fún yín níbí, tí wọ́n fẹ́ ní kẹ́ ẹ máa ṣe báwọn ṣe ń ṣe tí wọn ò nígbàgbọ́ nínú ẹ̀yin gangan tó yẹ pé kèfèrí ni yín, kẹ́ ẹ jẹ́ mùsùlùmí jù bẹ́ẹ̀ lọ, kírun gbọ́n yín ó gò bí eléyìí, kèfèrí ni yín lójú wọn, ẹ̀ lè kírun sí níwájú wọn. Àwọn yẹn ló wá fẹ́ mú Sharia law wá tí wọ́n sọ̀pọ́ọ̀tì ìpànìyàn. Ẹ gbọ́ Sàtàǹkó sọ̀rọ̀ èyí tí Gumi ń sọ bí gómìnà ìjọ wo lọ́dọ̀ wọn El-Rufai náà bá fẹ́ sọ̀rọ̀ jihad Sharia law, jihad Sharia law. Bí wọn bá lo kinní wọn lè ráyè wọlé sí wa lára. Àwọn ọmọ àlè kan sì gbà nínú tó ń dà wá láàmú lórílẹ̀‐èdè yìí. What is Sharia law? Fún àwọn wo níbo ló ti ń bọ̀ irú Sharia law wo? Tó yẹ pé Sharia law yẹn tiẹ̀ wá ń ṣiṣẹ́ fún wọn, tá a rí sáǹpù gómìnà àti àwọn èèyàn ńláńlá tí wọ́n ti jìyà ẹ̀ṣẹ̀ wọn, àbí bẹ́ẹ̀ ni wọ́n á mọ́ tó tí ò sí ẹni tó ṣẹ̀nu wọn, á sọ pé òfin tó dáa ni. Kódà inú àwọn èèyàn ọgbà wọn ní rántí pé ẹ̀sìn kan ló ní mọ́. Ṣùgbọ́n òfin tó ń ṣègbè lẹ́yìn olówó mẹ̀kúnnù làwọn ọmọ àlè kan wá fẹ́ gbé wọ ilẹ̀ Yorùbá, ilẹ̀ Oòduà, ilẹ̀ Kóòtù Òjìrè. Lára kan tó ń dà wá láàmú nìyẹn ṣá. Fúlàní Sharia law nìyẹn. Ìtòwànú Sharia law ti Quran mi ò mọ̀. Tó bá wá jẹ́ wípé òun náà ni àwọn yẹn adopt, a jẹ́ pé kì í ṣe fún àṣà tiwa. Àṣà àwọn tí wọ́n mú fún ni kán mọ́ gbèdébí. Àwọn bàbá wa ti ń wù ọmọlúàbí kẹ́sìn ò tó dé. Gbogbo ẹ̀sìn tá à ń sọ yìí wọ́n bá ẹ̀sìn àbáláyé láyé ni. Ẹ̀sìn àbáláyé àwọn kan lẹ̀sìn méjèèjì tá a gbé sórí. Ìránṣẹ́ àwọn kan tọ́lọ́run rán sí wọn lásọdì ránṣẹ́ tiwa. Ẹ jẹ́ á gbàgbé Ọlọ́run náà là ń ké pè látara wọn. Àmọ́ síbẹ̀ ẹ má jẹ́ á gba wèrè mẹ́sìn. Wọ́n fẹ́ fi Sharia law yìí, wọ́n fẹ́ fi kó wa lómi ọbẹ̀, wọ́n fẹ́ fi dá wàhálà ilẹ̀ láàrin wa, wọ́n fẹ́ fi pa wá run ni. Lára nǹkan tó ń dà wá láàmú náà. Ṣé wá rí politics Sharia law? Àwọn náà mọ nǹkan tí wọ́n ń ṣe. Politics Sharia law, àwọn olóṣèlú wa tí wọ́n jẹ́ ẹlẹ́sìn tó ń practice Sharia ní North lọ, àwọn èèyàn kan wà tí wọ́n máa ń fẹ́ dìra wọn lọ́wọ́, wọ́n ò fi Sharia law gbé ni, wọ́n ò fi palẹ̀ inú mọ́, torí wọ́n mọ̀ pé tí wọ́n bá gbé òun wọ́n lè ní ẹ lọ bẹ́ orí ẹ̀ lẹ́gẹ́ orí, kò sẹ́ni tí ó yẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀ wò. Ìdájọ́ ayé, ìṣọ̀rẹ́ ayé,
ta ló kọ sàríà lọ, ta ló kọ àwọn ìwé mímọ́ tá à ń sọ yìí? Wọ́n ní wọ́n sọ kalẹ̀ ni. Gbogbo wa náà la gbọ̀njọ́ kan. Ṣé ẹ mọ̀ pé kí El-Rufai má ti sọ̀rọ̀ àwọn èèyàn mọ nǹkan tó fẹ́ sọ, wọ́n á ti máa conclude. Even Sultan Gumi, wọ́n á ti kọ, àwọn èèyàn ti conclude láì tiẹ̀ tí gbọ́n tán fẹ́ sọ. Wọ́n lanu báyìí, wọ́n ti believe lórí jihad, lórí sharia, lórí Islam. Kí là ń bá ka? Meanwhile, olóṣèlú ni El-Rufai, ó lè jọ́rọ̀ òṣèlú ló fẹ́ sọ. Bí El-Rufai ṣe dáa tó nínú òṣèlú, ọ̀rọ̀ ẹ̀sìn náà ni. Ṣé Ọlọ́run là ń ké pé, Ọlọ́run là ń sìn tó le tó yẹ? Ṣọ́lọ́run le tó bẹ́ẹ̀ ni? Àwọn ẹ̀yà yìí pẹ̀lú tí wọ́n gbé dání yìí, pẹ̀lú ẹ̀sìn, àpapọ̀ nínú ìgbàgbọ́, àpapọ̀ torí àwọn nígbàgbọ́ wípé ṣàríà yìí ó dára. Gbogbo wọn ní ẹ̀dẹ̀ máa nígbàgbọ́ nínú ẹ̀ torí pé ẹ̀yà kan náà ni wọ́n, ìrònú wọn rí bákan náà. Níbi ìwọ̀nba péréte ló máa nígbàgbọ́ nínú ẹ̀ torí pé àwa ti rò pọ̀, kò sẹ́sìn tí ò sínú ìdílé kọ̀ọ̀kan. Why tó wá fi di dandan kájọ jọmọ ẹ̀yà? À ń sọ eléyìí kìí ṣe láti pín orílẹ̀-èdè tàbí láti sọ pé kórílẹ̀-èdè ó pín, ṣùgbọ́n kò sí nǹkan tó burú lábẹ́ orílẹ̀-èdè tó ní kálukú bá bu ààrẹ. Kíní mi ò fẹ́, àwa ò fẹ́, kíní dúró sáyé ẹ̀, kì í ṣàṣà tiwa. Kó ní kálukú mọ àṣà àti ṣe ẹ̀. Kódà gan nínú ìran kọ̀ọ̀kan, nínú ẹ̀yà kọ̀ọ̀kan, ìdílé míì wà tó jẹ́ pé wọn ò ní ṣe àbáláyé, wọn ò ní ṣe kìrìsìtẹ́nì, wọn ò ní ṣe mùsùlùmí. Ìdílé míì wà mùsùlùmí ni wọ́n máa ṣe nínú ẹ̀yà kọ̀ọ̀kan. Ìdílé míì wà kìrìsìtẹ́nì ni wọ́n máa jẹ́ látòkè délẹ̀. Inú ọmọ ìyá kan, àrí pásọ̀, àrí mọ̀, mo mọ̀ wọ́n ni tẹ́lẹ̀ ń bára wọn ṣọdún. Then ìkọ́ra ẹni síra ẹni, sọ̀tá ara ẹni ní ṣàríà lọ máa mú wá sínú ìran wa. Kí ló dé táwa ronú lẹ́ẹ̀mejì? Tó ń dà wá láàmú division. À ń rọ àwọn olóṣèlú wa, ẹ má fààyè gbà á, ẹ má jẹ́ ó ìjà ẹ̀sìn ó ṣẹlẹ̀. Ìlú tó bá sì wà ní ìlú tó bá wà lábẹ́ òfin ẹ̀sìn, ìṣòro gbáà ni o, nítorí pé kì í ṣe ẹlẹ́sìn kan ló ń gbé nínú ìlú yẹn. Tí agbára olórí àti ààrẹ ìlú yẹn tí kò bá wá ká àwọn olórí ẹ̀sìn kan, wàhálà ti dé bá ìlú yẹn o. Kò sọgbọ́n kí insecurity má wà o. Ìlú tí ó bá ti di pé nínú òṣèlú àti ẹ̀sìn, èmi ni Paul àti Apollo, èmi ni ti lágbájá, èmi ni ti tẹ̀mọ̀dò, tó bá ti wà, ìṣòro ti dé nìyẹn o. Insecurity, ẹ̀sìn àtòṣèlú ló fà o. Olúwa, ọjọ́ wo la fẹ́ bọ́ ń bẹ̀? Bàbá wa àti ìjọba wọn, ààrẹ, kí nípa tí ẹ fẹ́ kó lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí? Ẹ̀sìn instrument of violence ni, instrument of violence ni wọ́n ń lò ó fún. Wọ́n ti lo ẹ̀sìn láti fi ṣe jàgídíjàgan. Why tí ẹ̀sìn lórílẹ̀‐èdè yìí wá jẹ́ instrument of violence? Ẹ bá mi fi sí abẹ́ comment section. Kí ló ń fà á? Under ẹ̀sìn wo ní pákáleke wà? Ẹ má fi sentiment kì í ṣe láti bà ẹ̀sìn kankan jẹ́. Ẹ̀yà wo ló ń cause wàhálà? Kí ni solution? Ẹ gbọ́ mi o. Ẹ̀yà wo ló ń cause wàhálà? Mi ò gbà, tèmi lẹ gbọ́dọ̀ ṣe. Ẹ̀sìn wo ni? Ẹ já máa béèrè lọ́wọ́ ara wa o. Kí lọ́nà àbáyọ? Ṣẹ̀sìn wa làwọn ẹ̀sìn yìí?
ṣé ṣàríà lọ ò bójúmu nínú ìlú bíi eléyìí? Àwọn tó fẹ́ fọ́ọ̀sì wa pé dandan ṣàríà lọ wọ́n fẹ́ islamize orílẹ̀-èdè ni, torí pé ẹ lè lo òfin inú ìwé ẹ̀sìn kan fún gbogbo orílẹ̀-èdè. Even kò sẹ́ni tó jáde nínú wọn rí tó sọ pé ó máa affect àwọn kan o, àìtí ìbẹ̀rẹ̀ ni o, kẹ́ẹ̀kànjẹ́ kan gbà kó wọlé ni o. Ìtí wọ́n mọ̀ sọ ni pé kò affect àwọn kan, kò affect àwọn kan, bó ṣe ń bẹ̀rẹ̀ nìyẹn o. Kí ló dé tí wọ́n dúró sí northern part, àwọn northerners kọjá àwọn nìkan ni wọ́n máa lò nígbò tí jẹ́ pé ni wọ́n gbà? Ṣé wọ́n lè fọ́ọ̀sì ẹ̀ lé orí àwọn míì? Ṣé orílẹ̀-èdè yìí lè di ẹlẹ́sìn kan ṣá? Ṣé kì í ṣe ìbẹ̀rẹ̀ wàhálà ni? Àwọn tó wá ń pariwo yìí, ṣé kò yẹ kíjọba ti fọwọ́ òfin mú wọn? Wọ́n ń bẹ̀rù nítorí ẹ̀sìn tí wọ́n ń ṣe. Wọn ò ṣe oníwà tútù àti oníwà ìrẹ̀lẹ̀. Ọjọ́ wo ni wọ́n fẹ́ bẹ̀rù dà? Ìjọ́ wo la máa rí olódodo tó láyà bíi kìnìún? Ọjọ́ wo ni oníkálukú máa mọ ààyè àti ẹ̀tọ́ ẹ̀? Ta ni yóò wà ọkọ̀ yìí débùté ògo? Ṣé wọ́n ṣe é bá gbé? Ṣé wọ́n ti bà yí ẹ̀sìn yẹn náà jẹ́? Ṣé pákáleke lèèyàn fi ń sin Ọlọ́run? Are they for peace or for trouble? Under religion wo ni wọ́n ti ń fa wàhálà sí orílẹ̀-èdè yìí? Mi ò wá fẹ́sìn kankan o. I'm not even ready for Christianity, Islam, traditional. I'm for God and good heart. Àwọn amúniṣẹ́ lọ́rùn tí wọ́n láwọn ń ṣẹ̀sìn, ọ̀pọ̀ wọn náà ló ń ṣe olórí orílẹ̀-èdè káàkiri àgbáláyé. Ẹ wo ibi tí wọ́n bá wà nínú àwọn tó ń ronú bí Gumi ṣe ń ronú yẹn. Saudi ò ní problem bíi tiwa o, torí pé 99% àfi tó bá jàlejò ẹ̀sìn tán gbà nìyẹn. Wọ́n fi ń rówó ni wọ́n fi fa wàhálà o. Ẹ̀ ń kówó lọ síbẹ̀ káàkiri àgbáláyé, wọ́n lọ sòkò àsìtáàní ní gbogbo ọdún ni o. Kí wá lé tó jẹ́ pé wàhálà ló máa dà lọ́dọ̀ tiwa? Ó mì pé àwọn oníwàhálà oníjàgídíjàgan yìí wọ́n sá sábẹ́ ẹ̀sìn yẹn ni. Wọ́n fẹ́ gbalẹ̀ onílẹ̀, wọ́n fẹ́ gba ìlú onílùú. Kì í ṣe ẹ̀sìn yẹn gangan tàbí ìwà bí Olódùmarè gangan tí wọ́n ní wọ́n fi ń gbé ṣẹ̀ríà lọ síta o. Àjẹ́ndà wọn yàtọ̀, pláànù wọn yàtọ̀, ṣùgbọ́n nǹkan tán lè lò náà ní division. Kan fi ẹ̀sìn yẹn divide wa, káwọn tó wá ṣe tiwọn yẹn kán máa lò wọ́n, wá tó brainwash wọn, wá kó bọ̀ ní ẹ lọ́wọ́, wá fún aládàá, wá ní ẹ lọ máa pa àwọn tí ò bá gbọ́ tiyín. Ṣé ẹ rí pé àgbọ̀dọ̀ gbà á láàyè kó wọnú ilé? Ṣé ẹ rí àgbọ̀dọ̀ wọlé? Kò possible. Ètò ń ba orílẹ̀-èdè jẹ́ nìyẹn. Tẹ́ ẹ̀ bá wá lè sòótọ́ ọ̀rọ̀, ẹ̀yin tẹ́ ẹ jó lórí wa, ó kù yín ó kọ́ lọ́hùn. Gbogbo ẹ̀ náà ló lẹ́san. Ẹ̀san Ọlọ́run ó ti dé tán. Ẹ̀san Olódùmarè dé tán o. Á san fún oníkálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ bá ṣe rí. Ṣéun Agboola lórúkọ tèmi.